ó mà ṣe o wọ́n bá òkú ọmọ ọdún mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ bíríìjì. Wọ́n ti ṣàwárí òkú ọmọdé kan tí ò ju ọmọ ọdún bíi mẹ́ta lọ lẹ́gbẹ̀ẹ́ bíríìjì odò Ọ̀yun nílùú Ìlọrin tí ṣolúùlú ìpínlẹ̀ Kwara, tí àwọn èèyàn kò sì mọ irú ikú tó pa á tàbí bí òkú náà ṣe débẹ̀. Kọmisanna tó ń rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Kwara, Nafisat Bọ́gẹ́, tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lásìkò ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn eléyìí tí àgbáríjọ àwọn kọmíṣánná ní ìpínlẹ̀ Kwara pè láti fi ṣàlàyé ibi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún bá ṣẹ́ dé láti inú oṣù karùn-ún sí oṣù kẹwàá tá a wà yìí, ló ti sọ di mímọ̀ pé àwọn olùgbé agbègbè Ọ̀yun nílùú Ìlọrin ni wọ́n fi gbé ta wípé àwọn rí òkú ọmọ ọ̀hún tí àwọn sì tètè gbé òkú ọmọ náà kúrò láyìíká kó tó di wípé yóò dá òórùn sílẹ̀ àti wípé kó má bàa fa àjàkálẹ̀ àrùn. Ó ṣe àfikún rẹ̀ wípé lọ́gán tí àwọn gbé òkú ọmọ náà tán ni àwọn ti fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára bóyá ó ṣeé ṣe kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ rí i kí wọ́n sì wá gba òkú ọmọ náà, àti wípé tí àwọn kò bá rí ẹnikẹ́ni láti béèrè òkú ọmọ náà, á jẹ́ wípé ìjọba yóò ṣètò ìsìnkú rẹ̀ láìpẹ́. Bákan náà ló tún ṣe àfikún rẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ wípé àgbàrá òjò ló wọ́ òkú ọmọ náà láti ibì kan kó tó di pé ó gbé sí ẹ̀gbẹ́ bíríìjì náà. Ìyáàfin Nafisat tún sọ di mímọ̀ pé gbogbo ìgbìyànjú níléeṣẹ́ rẹ̀ ń gbà láti ṣàrídájú pé ìpínlẹ̀ Kwara wà ní mímọ́ tónítóní lójúnà àti dènà àjàkálẹ̀ àrùn ní ìpínlẹ̀ ọ̀hún. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́